kú ijọ́ méjì, ẹ kú ijọ́ mẹ́ta, ẹ kú ìyálẹ̀ta. Quick one. Mo ti rí ọ̀rọ̀ yìí tó ń fly káàkiri láti bí ijọ́ mẹ́ta. Ṣé ẹ dẹ̀ mọ̀ pé gbogbo nǹkan tó bá ń lọ lórí ayélujára kọ́ ni òdodo. So nísìnyí tí mo wá rí Fáyọ̀ṣe tó grant interview tó tún ọ̀rọ̀ yẹn sọ, ìyẹn ló jẹ́ kí n wá fẹ́ sọ̀rọ̀ sí ọ̀rọ̀ yẹn. Lákọ̀ọ́kọ́, Ṣèyí Mákindé, ipò Olúbàdàn kì í ṣe ipò òṣèlú o. Oyè tí Olúbàdàn jẹ gẹ́gẹ́ bí ọba kì í ṣe pé ẹ kàn lọ mú wá láti Canada àbẹ́ ẹ lọ mú wá láti ibìkan bẹ́ẹ̀ ṣe lọ mú àwọn kan wá tẹ́ ẹ kàn fún wọn sórí àpèrè, rárá o, ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ o. Ipò Olúbàdàn látòrí mọ́gàjí ni wọ́n ti máa ń bẹ̀rẹ̀ tí wọ́n ti fi wọ́n rólé láti ọ̀dọ́. So bàbá wa Olúbàdàn Rashidi Ládọjà kì í ṣẹni tẹ́ ẹ lọ mú wá láti Canada o. And this is not politics. Ipò òṣèlú ó yàtọ̀ sí ipò ọba. Ẹ má máa mix ẹ̀ mọ́ra wọn. Ẹ má ṣe agbára lò. Ṣó ti yé yín? Ipò Olúbàdàn dẹ̀rẹ́ kì í ṣe ipò ọba tí wọ́n kàn rí lórí ikọ̀ o. Ọba ìṣẹ̀ǹbáyé ni wọ́n o. If there's any plot lóòótọ́ gẹ́gẹ́ bí Fáyọ̀ṣe ṣe sọ, màá fẹ́ kó ya tètè lọ ṣe kí ni kó jáwọ́ kó lórí ẹ̀. Nítorí pé ó ti bẹ̀rẹ̀ dáadáa. Láti odidi ìlú Èkìtì, kọ́mọ Èkìtì, kó ṣá máa sọ fún ọmọ Ìbàdàn pé o fẹ́ ṣìwàwù. Kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Ìgbà tó o ṣe 50 years Ọ̀yọ́ state, bó tẹ̀ jẹ́ pé ẹ ṣe for many days, tó ṣe lágbára tó ṣe kàǹkà tó tẹ celebrate 50 years anniversary. Àwọn ọba kan àwọn ọmọ wa wọ́n máa fi ẹ̀gún lágídí, wọ́n wò pé kí ló já mọ́, kí ló fẹ́ ṣe, kí ló rí ṣe sí. Olúbàdàn yìí lẹ́jọ́ wà ń bẹ̀ o. So nípa pé bóyá o fà fún àwọn kan joyè, àwọn tó fẹ́ fi joyè gangan ṣé wọ́n wà ń bẹ̀ ni? Àwọn gan ò recognize oyè tó fẹ́ fi wọ́n jẹ náà. Kí ni gbogbo eléyìí? Kí ló ń ṣẹlẹ̀ gangan? Ṣé èdì ni ká pè ní àbí àfún àbí àṣàsí? Tẹ́jọ wà tẹ́ ṣe bàbá àtọmọ, ẹ máa lè jẹ́ káwọn kan wá látòdìdí ìlú wọn náà kọ́dà wá fẹnu tú yín ká nílùú Ìbàdàn. Tó bá yẹ pé lóòótọ́ ló ń rí bẹ́ẹ̀ tó ń plan irú ẹ̀, my dear Ṣèyí Mákindé, ó ti bẹ̀rẹ̀ dáadáa, wàá parí ẹ̀ dáadáa. Lọ jáwọ́ kò ń bẹ̀ o. Lọ jáwọ́ kò ń bẹ̀, kò yẹ kó rí bẹ́ẹ̀. Àti pàápàá, kí ni ẹ̀ṣẹ̀ tí bàbá Ládọjà fẹ́ ṣẹ̀ tó wá jẹ́ pé removing from the throne ló wá kù tó máa ronú? Ẹ má kí òṣèlú bọ gbogbo nǹkan. Tẹ́yìn àtàwọn PDP, àwọn Wike, gbogbo yín tẹ́ bá jọ ní issue, ẹ lọ yanjú issue yín. Ẹ má kó issue òṣèlú yín wá kọlu àpèrè ọba. That's my own advice for you. Ìbàdàn, ilẹ̀ Ìbàdàn, wọ́n ti lọ́ba. Ọba wọn dẹ̀ ní Rashidi Adéwọ̀lú Ládọjà, Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn. Tó bá jẹ́ pé n tó dé tó ní kán wá mọ̀ ọ́n, gọ́vnà tó máa lọ́dún 4 tó máa lọ́dún 8 a máa halẹ̀ máwọn ọba tó wà lórí àpèrè tán máa wà ńbẹ̀ títí dọjọ́ ikú. Bàbá Ọbásanjọ́ gan èyí tó ṣe lọ ní àkọ́kọ́ gan ó ń regret ẹ̀ at his old age. Bàbá yẹn ń regret. Tó ti yẹ bàbá rẹ̀ ni tó ń tiẹ̀ má yẹ kán fi orí ẹ̀ kọ́ ibi tó yẹ kán forí ẹ̀ kọ́. Ẹ bá fẹ́ ṣe òṣèlú, ẹ lọ ṣe òṣèlú yín. Ẹ má kọlu ipò ọba, ẹ má kọlu Olúbàdàn. Kò ṣe máa plan pé o fẹ́ yọ Olúbàdàn for what? Kí ló fẹ́ yọ fún? Kí ni gbogbo ìtumọ̀ eléyìí? Fáyọ̀ṣe, gbé gbogbo ẹnu ẹ sọ̀hún, lọ rán nǹkan tó bá ń ṣẹlẹ̀ lẹ́kìtì, fìlú Ìbàdàn sílẹ̀. Lọ fi ìlú Ìbàdàn sílẹ̀. Ní tó bá ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ yín àti ìlú Èkìtì lọ rán yẹn. Well,
I came to identify with him because the latest issues came when I made a revelation of what is ahead in Olubadan and Oyo State. And I stand by what I've said. Nobody in this country, I stand to be corrected, has ever said what Fayose said has been contradicted by his new actions over time. So whatever I say is either I have the right information from the source or I am privy one way or the other to certain activities. Let me say it again. Makinde, the current governor of Oyo State, has an agenda to remove the olubadan from Ibadan land. Whether it will now fly, whether it will happen, it's another story. Because during this week, and let me say to you, I told someone I don't want to mention here, that incident of coronating people in their absence. I said it before those actions took place. And they told me it's not going to be possible. And it actually happened, coronating people behind them. And again, I said it over time that Governor Makinde got 15 billion naira. It was firmly denied by his commissioner at the time. But eventually, when I provided the evidence, they accepted that they took 30 billion.